Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Mo fi àsìkò kí gbogbo ojú tó ń wò mí. Sinimá tí a wá ṣe ń bì ní Àlárí. Àkọlé sinimá náà ni Question. Nígbà tí producer kan ronú títí tó pé àkọlé sinimá yìí ní Question ní Yorùbá ìbéèrè. Ẹ rí pé irú sinimá bẹ́ẹ̀ ó máa kígra. So nígbà tí wọ́n dẹ̀ ṣa gbogbo àwa àwòrán ṣàṣà síbẹ̀ tí mo ti ka script wọn mo ti rí pé beautiful script lele to ní powerful message. Yes, sir. Now just telling you that please don't miss it. Whenever it's out, make sure you watch it. Very, very good movie with brilliant messages. You will never regret watching this film. I am just telling you, this is Ebun Oloyede, aka Olaiya Igwe, your man, your main man. You are mine as well. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tèmi náà nífẹ̀ẹ́ yín. Ọlọ́run ọba kò ní pín wa. Owó tá a máa fi wo sinimá wa, Ọlọ́run ní fi wọ́n yín. Ẹ máa túbọ̀ máa rówó yẹn sí ni. Lágbára Ọlọ́run, ẹ ní regret. Ramaliva ló ṣe sinimá yìí. The black angel among us. So mo ń fàsìkò sọ pé kò ní ṣe ránu. Ọba ní Igwe ṣe nú ẹ̀. Ọba. Mo sọ dẹ́ndé ọ̀rọ̀. Mo sọ ìyálàyà Yorùbá. God bless you. I love you. Ẹ̀yin wa tẹ́ fẹ́ràn wa tẹ́ ń wo àwọn kan tá a bá ṣe sinimá tuntun míì látún ṣe lọ́wọ́ yìí o ìbéèrè ní táìtù ẹ̀ àwọn àgbààgbà òṣèré ti wá tó ti wà ń bẹ̀ lóríṣiríṣi tó bá ti jáde ẹ bá wa rà á kẹ́ ẹ wò àwa ò kì í bá wọn hèrà tí ò lọ mọ́nú ẹ ṣe o tẹ́ntẹ́lẹ̀ wa. Ó tún ṣiṣẹ́ kí ni ó tútù sẹ̀ ó sẹ̀ gan o Ọlọ́run ẹ má yẹ kí n parọ́ fún yín ẹ̀yin tèmi nílé lóko ní gbogbo bíkíbi tẹ́ ti ń wo Yorùbá movie abàtún ti ń pò kan pọ̀ o Àlárí la wà yìí o kí wàá ní táìtù ẹ̀ ìbéèrè ni question ẹ máa rò pé kí ni ìtumọ̀ ìbéèrè ṣẹ́rí tó bá jáde tẹ́ bá wò ẹ mọ ìbéèrè náà la fi ń béèrè ìbéèrè lọ́wọ́ ara wa ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ti jáde ẹ bá wa wò orúkọ tèmi ò yí padà gbogbo yín náà lẹ mọ̀ mí pé Olúwafúnmiláyọ̀ Ṣónọ́lá èké ìyá Sapon mo wà ń bí o ẹbẹ náà sì rí bí mo ṣe rí ẹ̀yin náà rí tòkè tílẹ̀ ní o àwọn òṣèré tó kópa ń bẹ á máa pọ̀ gan èmi fún ara mi fún mi Ṣónọ́lá ìyá Sapon mo wà ń bẹ Igwe Ẹ̀bùn Olóyèdé èèpà wọn wà ṣèkìrìn àwọn gangan lọ́ba wọn wà ń bẹ Digboluja òun náà gbẹ̀yìn o ẹ wo títí dé Bẹ̀nẹ̀ òun la fi ṣe kí ni la fi jọ po iṣẹ́ yìí pọ̀ gan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín òun náà mà ló ti ṣe kí ni ló ní ká béèrè question lọ́wọ́ ara wa Alájà Ramaliva òun mà ló tún ní ká béèrè question ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ bá wa wo iṣẹ́ ẹ rí i pé ayọ̀ ni ọgbọ́n ìmọ̀ òye gbogbo ẹ̀ ló kó síbẹ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa rà God bless you. Agbẹ́lẹ́dáfá gbẹ́yìn kò lè mọ iye odò tó wù. Gómẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ wò mí ìbéèrè kí ni wọ́n ń pè ní béèrè ta ló béèrè lọ́wọ́ èèyàn tí wọ́n fi mọ̀ pé béèrè ni. Kọ́mi sùn ó ń bọ̀ lọ́nà látọwọ́ Ram Alifa títí báyìí ló kù ojú tẹ́ fi wo kò ní fọ́ ẹ kò ní di ayé yín ò ní bàjẹ́ owó tẹ́ fi ra dátà kò ní wọ́n yín káì ìbéèrè tẹ́ bá wò béèrè ẹ mọ̀ kó jura wọn lọ ẹ̀ràn tá a fà tọkọ tí ó jà òun làwọn àgbàlagbà ń pè náà mọ̀ ẹ bọ́ lẹ́ńbẹ́ ìbéèrè kan. tèmi báwo ni o ṣe wà ẹ̀yin náà mọ̀ pé mi ò kí ń hèrà débi tí màá èyí tí ò lọ́mọ nù èmi tí yín ni èmi ọmọ yín Jùmọ̀kẹ́ Elétekete ẹ wo sinimá kan pàtàkì iṣẹ́ níṣẹ́ yìí o tí a yà lẹ́nu ọjọ́ mẹ́ta tí èmi Jùmọ̀kẹ́ olólùfẹ́ yín tí mo wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé mi ní èrà tí ò lọ́mọ nú rárá kí lorúkọ ẹ̀ ìbéèrè kí ni ìbéèrè ta ló ní ìbéèrè ta ló béèrè kí ni jẹ́ béèrè gangan má jẹ́ kí n bẹ ẹ lọ pàdé wa nínú sinimá yìí ẹ lọ wo sinimá yìí kò ṣe fọwọ́rọ́ ti rárá Hajiyara Malifa òun ló ṣe sinimá yìí ẹ wò ẹ má ní mò ń nánu mi ìfẹ́ sọ̀rọ̀ tó pọ̀ ìwọ tèmi ẹ̀gbọ́n mi
ìyá mi bàbá mi ẹ̀yin àbúrò mi ẹ lọ wò béèrè. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà káká lélelélelélele ẹ̀yin tèmi ní nàìjíríà ṣe wà lélẹ ẹ̀yin tèmi ló fà sí ṣe wà orúkọ mi ni ọlákúnlé àfọ̀àpẹ aka Lambebe báyìí sí bá a wà ní location ìbéèrè question mark béèrè bíi báíbù á sì dán lóhùn kọ̀ọ̀kùn yìí sì ṣe fún ọ location yìí I thank God pé mo wà nù cast ẹmọ kárátà mi kẹwàá wò ṣe rí èbú tí máa ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn eléyìí tó yà wọ́ o ṣe gbọ́ pé ó dàbí lè tì lórí ní kínní ni tó bá ti wá jáde jọ nítorí Ọlọ́run ẹ bá mi wò ẹ bá mi rà ìbéèrè question mark mo kí producer wa o ó náwó o kò jẹ́ wá lówó oúnjẹ o ó gbò tẹ́lẹ̀ fún wa o kò jẹ́ wá lówó iṣẹ́ o ajẹ́bọ́jà ajẹ́ta gbogbo ẹni tèmi ní Nàìjíríà àti lókè òkun all over the world I'm appreciating you I thank you I still appreciating you watch ìbéèrè any maybe online or anything ìbéèrè question mark God bless you.